Ṣé Karimo ti ń gbọ́ mi? Ẹ bá lè Karimo. Ṣé Karimo ti pọ̀ sí ni? Hello Karimo. Ah, Karimo ti pọ̀ sí ni. Mo ti gbé Karimo, àbí? Ṣebí Karimo ni mommy J ele daddy. Àbí? Kò sọ̀rọ̀ èyí tẹ́ ń ṣe TikTok. Mo rí kíni Karimo sì mo ti accept àbí? Mo ti accept ẹ. So kí ni ma ṣe ń sìn? She's talking. Ah, ṣé ń gbọ́? Karimo? Yeah, Ah, sorry my sister. Ẹ pẹ̀lẹ́ ṣé wà okay. KK. Who is your friend? Karimo is my friend. I'm only doing this because of Mama Mohbad. Me fẹ́ kí ìyá yẹn jẹ ìyá yẹn gbé. Iyabo should be ashamed of herself. You should be ashamed of yourself. Ìyá yẹn jáde láàárọ̀. Ó fi ẹ̀wọ̀n nú ẹ̀wọ̀n. Wọ́n wá lọ gbé wọ́ wá. Ó ń debunk ìyá ọkọ síyàwó. Ó sọ pé màmá ò sọ nǹkan tí ò dá nípa mọ́ mi fún ẹ. Okay, tó wá sọ láàárọ̀ yìí ńkọ́. Ṣé o bá wọn parí ìjà ní bí last weekend bí ọjọ́ mélòó sẹ́yìn? Ṣé ń gbọ́? Ṣé sọ pé wọ́n parí ìjà ní Ìyábọ̀? Gbogbo ìrìn àjò Ìyábọ̀ lórí ọ̀rọ̀ yìí wàá jẹ́ ń bẹ àwọn ọmọ ẹ̀ á jẹ. Àbí Jésù. Ìwọ náà bímọ obìnrin. Ṣé bó bímọ obìnrin wọ́n wá lọ gbé wá ó lulẹ̀ nation wọ́n rí pé àwọn ti lulẹ̀. Wọ́n wá kí ló dé tó jẹ́wọ́ ló bọ́ta? Ṣé Wùnmí ò ní ìyá ni? Kò ní fámìlì ni? Tí Wùnmí bá ṣe dáadáa kí ló dé tí ò bọ́ta tàbí kó lọ bẹ̀ ìyá ọkọ ẹ̀? Exactly. Ìyá ọkọ ké lórí fóònù gbogbo àgbáyé rí. Bẹ́ ṣe máa fi ẹ̀sìn yín wọ̀n nìyẹn. Bẹ́ẹ̀ni. Ìpàdé Ìyábọ̀ Òjó, I'm saying this to you. Ọjọ́ kìíní àná, ó rí bí tó ti jẹ́ olórí burúkú abiyamọ. You can sue me. Mo ní nǹkan tí máa lò against ẹ. Bí tó ti jẹ́ olórí burúkú abiyamọ, agbẹ́jọ́ ẹnìkan dàgbà òṣìkà. Wùnmí ń jẹ chicken, wọ́n ń ṣépè fún mi, wọ́n ń ṣoríṣi fún mi, ìwọ àti Wùnmí ń rẹ́rìn. Ṣé wọ́n tó lè hùwà bẹ́ẹ̀ yẹn lórí fídíò? Ó tọ́wọ́ ló wà lẹ́nu ẹ tó fẹ́ wá sọ fún wa ní ìsìn. God bless you. You should be ashamed of yourself. Cover your face. You are so shameless. Because I remember I followed you and I unfollowed you that very day. I used to praise you. Ṣebí wọ́n ọmọ bó ṣe ń tọ́jú àwọn ọmọ ẹ̀. Ṣé wọ́n fọ́ ọmọ ẹ̀ tàfàlà ni? Nígbà tí wàtá ọkọ ẹ̀ tẹ separate. Ṣé o káwọn ọmọ méjì tó bí o kó wọn mọ́ra? Ṣé Wùnmí ní làwọn ọmọ tiẹ̀ ní? Gbẹ̀kú máa yán gan. Ẹja ṣáwá. Olórí bí ẹja fólo. Wọ́n jáde. Ó fẹ́ máa counter nǹkan tí ìyá Mohbad sọ. You can imagine. Àyà kú ẹ̀. O wo tàbí amọ́. O gbọ́ ẹkún yẹn. Kára bí amọ́ ta ẹ́. Ìwọ wá ń sọ pé ìjọ tó wá sílé for the first time mo wà ń bẹ̀. Ìwọ àti Tóyìn lẹ́jọ́ wá sílé. I was there. Mo kàn kíyìn ni because mi fẹ́ cheap popularity. Mo dúró mo ń wò yín lọ́pọ̀ ẹ kí mi èmi náà kí mi. Mi ò gbà tẹ̀lé yín because paramọ́lẹ̀ mi ó kọ̀wọ̀ sí. Bẹ́ẹ̀ ni o. Àwọn paramọ́lẹ̀ nìyẹn. Kò ṣe paramọ́lẹ̀ Ẹlẹ́dẹ̀ Ọlábánjí olè. Àwọn eléyìí ń give ni. Giver ni Karimo. Tí ò bá ń ṣe pé bọ́rọ̀ ṣe rí ni. This is the real me. Ìyábọ̀ àyà kú ẹ̀. Àyà máa kú ẹ o. Ìyá ọmọ ké jáde. Ní ṣe Ìyábọ̀ fi àwọn ọmọ ẹ búra sí pé ò bẹ̀ yá yìí lẹ́nu ọjọ́ mẹ́ta lórí ọ̀rọ̀ Wùnmí. Àwọn ọmọ ẹ ti ń bẹ̀ yá yẹn ní yá yẹn sọ gbólóhùn kan white ẹ má pè mí mọ́ lórí ọ̀rọ̀ yìí. Ẹ ti rí pé ó ti sú ìyá yẹn wọ́n ti pè ìyá yẹn títí ó ti sú. Bẹ́ẹ̀ni. Ìyá yẹn wá fi ẹ̀wọ̀n nú ẹ̀wọ̀n. Ìwọ wá gbéra. Ìwọ fẹ́ máa counter nǹkan tó sọ pẹ̀lú omi ojú lójú. Counter ẹ. Ṣùgbọ́n omi ojú ìyá yẹn máa ṣèdájọ́ fún gbogbo yín. Àmín Jésù. Ẹ wá ń sáré kiri. Ara yín ò balẹ̀ mọ́. Àbí bẹ́ẹ̀ kọ́.
Tọ́ba yóò bá rí yín ṣe bí tọ̀run máa rí. Bẹ́ẹ̀ni. Ẹ̀yin ọba yìí jẹ́ gbogbo. Ojú gbà mí tì fún Ìyábọ̀ Òjó. Ojú gbà mí. Ìjọ́ tó ti ṣe fídíò tó ń rẹ́rìn lọ́dọ̀ Wùmí yẹn. Ìjọ́ yẹn mo ti unfollow ẹ̀ tí mo ti unfollow àwọn ọmọ ẹ̀. Lóòótọ́ kárìn kápọ̀ yíyẹ ní kì í ṣe bí tó lò ṣe èèyàn bí tiẹ̀. I put it to you, ìwọ ló kọ́kọ́ fira ẹ wọ́lẹ̀ lọ́dọ̀ mi. Tó bá máa sù mí kó sù mí o. Mò ń retí court kíní ẹ̀. Toró ò mọ̀ ju sù lọ. Tó bá máa sù mí kó sù mí. I have everything that I can use against you. I'm expecting it. Ìyá tó bímọ, ìyá ọkọ jáde. Ó ké gbàǹjarè sáyé débi pé ìyá sọ pé ó bí àwọn káwọn padà lọ sọ́dọ̀ bàbá. Bẹ́ẹ̀ni. Wọ́n wá bọ́ta. Ọ̀rọ̀ wà lẹ́nu adáwọn tiẹ̀ tí wọ́n fẹ́ sọ Ìyábọ̀. Ṣọ́rọ̀ wà lẹ́nu adáwọn ẹ̀ tó fẹ́ sọ. Àgbàyà. Ó kúkú sọ nǹkan tó ṣẹlẹ̀. Kí ni motive ẹ lórí ọ̀rọ̀ yìí? Ṣẹ́mọ̀ kẹ́yìn ṣó yín lọ gbẹ̀yìn. Èmi ní ìbéèrè tèmi fẹ́ bí ẹ ò ṣe ti sanwó ṣó tó ń lọ gbẹ̀yìn àbẹ́ ẹ̀ ti san tán. Torí mi ò mọ reason tẹ́ fi ń sá sọ́tún tẹ́ fi ń sá sósì. Mi ò mọ reason tọ́rọ̀ yìí fi mọmú láyà tẹ́ fi ń crying more than the belief. Òun nìyẹn. Leave Mama Mohbad alone. Yeah. Ẹ̀yin lè dúró fún mi o. I will stand by Mama Mohbad. I stand with you. Leave her alone and stop calling her. Shotigbo, leave that woman alone. And I'm going to say this right now. 1.5 people ló ń wò wá. If you see Mama Mohbad tomorrow, if Mama Mohbad come out tomorrow and do any disclaimer, mo fẹ́ kẹ́ mọ̀ pé Ìyábọ̀ ni. Ó lè lọ sí nǹkan tó mú kó tó ń ṣe nǹkan yìí, ó máa lọ bá ìyá yẹn. Ìyá ò ní gbà, màmá yẹn ò ní gbà. Sísì mi màmá ò ní gbà. Àwa ti wà ní ìkúnlẹ̀ àdúrà. Àdúrà mi ni kí màmá àti bàbá àti gbogbo yín kẹjọ ṣiṣẹ́ pọ̀ sí. Mo mọ̀ kí màmá ò ní gbà, ọ̀tẹ̀ bá rí màmá nínú àwọn obìnrin. Kì í ṣàbíàgbà bíi tiẹ̀. Ajá mọmọ tiẹ̀ fún lọ́mú. Àbí bẹ́ẹ̀ kọ́. Ayítẹni mọ̀wé àfàpàdé bo tiẹ̀ mọ́lẹ̀. Èmi mọ̀ pé màmá ò ní jáde ṣe disclaimer o. Ọ̀tẹ̀ bá fọ́ọ̀sì ìyá yẹn tẹ́yìn ọmọ Nàìjíríà bá rí tí ìyá yẹn jáde tó sọ wọ́n ọ̀nà tó ti kẹ́tì mọ̀ pé Ìyábọ̀ ni. Ìyábọ̀, kí ló dé tó ń ní ìyá yẹn lára? Kò sóhun rere kan tó fẹ́ jáde láti Sódómù àti Gòmórà ẹ̀ sí ìyá yẹn. Ẹni tẹ́ ẹ bá ní business ní kẹ́ face. Client titi yín ní kẹ́ face. Stop dragging that woman behind with you. Leave her alone. And this is the reason why I said Mama and Baba should open room. There should be a room for communication. Everything that I've been saying, tí n bá parọ́ àbí tí n bá ṣàbòsí, kí orí ìlérí Olúwa kó dá fún mi. Àmọ́ mo mọ̀ pé orí ìlérí Olúwa ò ní dá fún mi. I know he's proud of me wherever he is right now. Benny, at least you are coming out to say your truth. Exactly. So, gbogbo eré tó bá wọ̀nyí kẹsà o, mo máa bẹ̀ yín tí bàbá ẹ fi space sílẹ̀ fún bàbá àti màmá. Kì í ṣe fífẹ́ra wọn lọ́kọ o. Benny, kọjọ wá justice fọmọ wọn. Kọjọ máa sọ̀rọ̀. So that ìrìn àjò ọjọ́ mẹ́rin kò ní di 40 ọjọ́. Wọ́n bá fún wọn justice déédéé, wọ́n bá dẹ̀ fún wọn déédéé, eléyìí tó lè jáde tó lè sọ̀rọ̀ láti wá máa defend nonsense mọ nǹkan tó ti máa ṣe lẹ́yìn. I'm so ashamed of you. I'm so ashamed on your. Like ojú ń gbà mí tì fún Ìyábọ̀. So you are this low. You can stoop this low. You can bring yourself down to this level. Àṣewọ̀ gangan ló lórí fracas. Ó kàn fi bojú mi. Wàá
á dà wọ́n síta. Òun ni gbogbo wọn ṣiṣẹ́ fún. Òun ni. Sísì mi àmà gbọ́ yín dáadáa mọ́. Sísì mi. Tó bá yẹ pé ó tiẹ̀ fẹ́ make peace lórí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ láàárọ̀ yìí. Ó yẹ kó pe ìyá àti màmá kó make peace yẹn behind closed door. Exactly. Àyà kú ẹ̀. Ìyá Mohbad sọ̀rọ̀ láàárọ̀. Wọ́n bọ́ta oná ìdá òun ní àìdíà wo ló wà lẹ́nu akẹ́yìnjẹ tó fẹ́ sọ. Òríra yín irú ìró ògbòrò ikán ògbékun ẹsẹ̀ ìjà ohun tó bá jòun náà la fi ń gbóhùn ìwọ àtòṣà òṣà Ìyábọ̀ ojú gbà mí tì fún ẹ. Mi mọ̀ kó chíìpù báyìí mi ò mọ̀. I'm so sorry on your behalf. So ẹ jẹ́ kí n dúró ń bẹ̀ náà. Okay, sis mi. Ṣé mọ̀ nǹkan ẹ má dá wọn lóhùn o. Wọ́n náà ń ṣépè fún ara wọn lórí burúkú àpò. Wọ́n náà ń ṣépè fún ara wọn lórí platform àpò ń sìn. Ẹ má dá wọn lóhùn o. Ṣé rí nǹkan tí máa fojú wọn rí? Nígbà tí gé mi létí lọ. That's it. Àṣàkẹ́ wà ń tọ̀ lọ́wọ́. Ìgbà tó ń travel, ó ti gé etí mi, ó ti mú dání sínú àpò ẹ̀ lọ. Tó bá padà dé ló ṣe máa dé tí mi padà. So mi gbọ́ kankan. That's it. Ó lè bú mi, ó lè pè mí lórúkọ tó bá wùn. Ṣé ìyẹn abẹ́rẹ́ tí mo gún, kíní yẹn tí mo ṣe fún ló ń japorú ẹ̀ lọ́wọ́. Ẹ̀yin bó ṣe ń pariwo tó ń dún bí ẹlẹ́dẹ̀, bí ìgbà tẹ́lẹ́dẹ̀ bá rọ̀bẹ̀. Ẹ̀mọ̀kọ́bẹ̀ ò dá lọ́rùn. So bẹ́ẹ̀ ni àwọn ṣe ń dún lọ́wọ́. Olóṣì. Who are you? Who are you to tell Ìyá Mohbad pọ́n lọ kẹ́rù? Kí ni tiẹ̀? Gbogbo blogger tó kù kò ju social media lọ. Ìwọ ló ń lọ lé wọn, ìwọ ló ń lọ birthday, ìwọ ló ń wá kínlé. Why are you crying more than they believe? Òkú gba ìfátà. Olóṣì. Grandkids ìwọ̀n ẹ̀ ló ní káwọn ọmọ ẹ lọ fògbò lóyún kó máa bímọ fún ẹbí ẹlẹ́dẹ̀ kó máa mọ́nítọ̀ wọn. Àgbàyà. Ọlọ́run á dá fún ẹ. Àbí Jésù. Ó ń soríṣiríṣi ọ̀rọ̀ sí Ìyá Mohbad. Ẹlẹ́dàá ìlérí Olúwa máa dá fún ẹ. Àmì Jésù. Tó bá wà láyé kò ní gbà kí èèrà kó rin ìyá ẹ̀ débi tí ìwọ yìí tó máa sọ̀rọ̀ sí. Ẹ jẹ́ kí n dúró mọ́. Okay, my sister. Thank you very much. Ọlọ́run á dẹ̀ pọ́n yín lé. Bí ṣe ń sọ many of anything tí àwa ń ṣe bí ṣe sọ fún yín jọ yẹn pé if you are spilling a lot they will go and re-strategize tèmi dẹ̀ ti mọ̀ wọ́n. So I want to beg you for something as well, my darling sister. Gbogbo ala ti ṣe ra wa adẹ̀tí èmi náà mo ti ṣe bàbá mo ti ṣe everybody èmi àti yín tá à ń sọ̀rọ̀ yìí náà àti búra wa but ìjà abiyamọ náà ni. I will just beg you, my darling sister. If ó wá ní nǹkan kan tó ń dùn mí. Okay. Abuki, láàrin èmi àti ẹ mọ̀ pé mi kọ́ ni mo wá DM yín fún ẹjọ́ family mi. Níwájú Ọlọ́run àtẹ̀yàn, my sister. Phone yẹn wà mí báyìí. I can send it to you. Okay. It's a fake profile. It's not you. It's not your face. But the fake profile shows. Kí ló kọ yẹn náà? Ọ̀rọ̀ yìí ti bà nǹkan jẹ́. Ọ̀rọ̀ yìí ti bà nǹkan jẹ́. Ẹ má gbọ́. The fake profile did not Karimo. Another name ten jẹ́ yẹn kí ló kọ yẹn. Títí ẹ̀sán. Títí, yeah. Then Títí Ògúnbánwò lórúkọ yẹn jẹ́. I will send it to you. I will send it to you. You know I don't lie. And everything, pátápátá, Títí tẹ́ni ẹ fi wá pé no. This cannot be this, honestly. So but story yẹn gan wọ́n gbé síra wọn ni. Ó lè jẹ́ ni tó mọ̀ wá. Ó ti bà nǹkan jẹ́ gan. But it's okay. Nǹkan tó bàjẹ́ lórúkọ Jésù Ọlọ́run á bá yín dá padà. My darling sister. But it's okay. Ẹ má worry. Ẹ jẹ́ ká face nǹkan tí à ń dín pẹ̀lú lọ́wọ́. Ọlọ́run á dẹ̀ fún wa ṣe. Àmín. My sister, nǹkan tí mo kàn fẹ́ bẹ̀ yín fún, please. Try to talk with Baba and Baba's team, as in the legal, àwọn Wahab, please. Please, my sister.
Because I don't want to talk with Baba. I don't want to talk to sis. Thank you, sis. Sis, share with me. Sis, share me share with me. Okay, mo fẹ́ fi nǹkan kan wọ̀nyí. Ṣé rí pé ọ̀dà ẹnìkan tí mo send kíní yẹn sí. Màá fi gbogbo phone mi wọ̀nyí, but ẹ bá ń wò mí báyìí. Ṣé ti okay yẹn? Message yẹn nìyẹn láyọ̀. Ògúnbáwo yìí wà lẹ́gbẹ̀ẹ́. Má lọ ṣe full screenshot. Màá send gbogbo nǹkan tẹ́ni yẹn send sí mi. So it's not that I make it up. So ó mi pé nìyẹn ó lọ lo fake profile because everything back to back bẹ́ ṣe travel lọ sí ìlú òyìnbó bẹ́ ṣe lẹ́yìn yẹn wá sọ. So èmi kọ́ assume pé Karimo ló lo fake profile. I believe you, honestly, my sister. Thank you, PA. PA, mi mo send the sin jona pé all this thing for me to go ndiwaju ndejo. Honestly, I can forward it to you. Me, I won't say what I don't see. Honestly. Family. So èèyàn tó mọ family ló máa jẹ́ but wọ́n wá gbé síra ẹni yẹn go mọ story yẹn tán but wọ́n gbé gbogbo ẹ̀ síra wọn but nínú òótọ́ nínú irọ́ òótọ́ wà nínú ẹ̀ ṣóyè yín but mo dẹ̀ ṣe so much fáwọn family mi bí bàbá mi pé kò ń ṣe mí but wọ́n ò gbà mí gbọ́. Tó bá ń gbọ́ mi ńsìn ẹ̀yin kọ́ o tó bá ń wò mí mo ti fi wọ́n sìn. It's not that Karimo's face is there ẹ wo o ṣé gbogbo yín rí láyọ̀ surname yẹn ti ẹ̀wọ̀n I will go and bring it out. Màá lọ wo chat èmi àtẹni yẹn láyọ̀ ẹni yẹn gan ló wá eventually block mi ṣe pé mo padà wá sọ fún gbogbo yín náà mo ní Karimo ti block me because it was your last name Titilayo Láyọ̀ Ògúnbáwo lẹ́ni yẹn lò. So I thought maybe she just wants me to talk. Let me put it out. I'm really sorry, my sister, if for anything I have caused you and Ọlọ́run tó gbogbo kó lọ yín lọ́lọ́run má bá mi dá padà lórúkọ Jésù. So I don't really have anything to say that. I want to beg you, please work with Baba. Baba is a good man. And you know them. Please work with Baba. No, I have my reasons. See, am I getting Baba Basoro? Am I getting good at some okay? Teba wo gbogbo nǹkan tí mo ń sọ stylishly. Ó ṣẹlẹ̀ àbí kò ṣẹlẹ̀? Ó ṣẹlẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ má bínú. I have my reasons and I don't want to say them out. Àní ẹ jẹ́ kí okay. Ẹ mọ̀ pé ìyá màmá wà mi kan kò yẹ kí n máa ṣẹlẹ̀ náà. Màmá wà pẹ̀lú àdúrà àti Darusha bi. Bẹ́ẹ̀ni. Ẹ dẹ̀ bá màmá jà. Ẹ dẹ̀ fi communication sáàárín màmá àti bàbá. Ẹ dẹ̀ need àwọn people yìí. Ṣé nǹkan tí mo sọ yẹn? Bẹ́ẹ̀ni. Whatever, tí agreement bá tọ́wọ́n méjèèjì bá ní nice communication tọ́wọ́n bá ara wọn jà. Ẹ dẹ̀ ní àwọn tẹ̀dẹ̀ ní dídẹ̀ wà ní side ọ̀dọ̀ ẹni tẹ̀ ń bá jà. Ṣé nǹkan tí mo sọ ti gbé yín? Ṣé pé ó ti yé mi? Àdúrà àti Darusha wọ́n máa nídìí wọn eventually. Ẹgbẹ́ tèmi ṣì wà lẹ́gbẹ̀ẹ́ kan báyìí. Ṣòye yín, wọ́n máa mú tèmi mọ́. Mo mọ nǹkan tí mò ń ṣe. Ó ti yé mi. Ó ti yé mi. Okay. Ọlọ́run mo ti sọ darí bí ẹ̀wò mi gbà yẹn pé wish gbogbo wa náà ni pé ká parí justice kí ìyá Mohbad àti bàbá Mohbad kò sẹ́ni tó ní kó wá fẹ́ra kó wà ní inú ìrẹ́pọ̀ inú Mohbad gan máa dùn bí tó wà kò sí mi gbàdúrà kí you know exactly ìsìn tí màmá ti kúrò ń group wọn èmi mọ̀ pé ó máa Ọlọ́run á ṣe gbogbo ẹ̀ láṣẹ pé ìsìn tí ìyá Mohbad ti kúrò ń group yẹn tèmi dẹ̀ mọ̀ ẹ mú mi sọ̀rọ̀ eléyìí tó bá ṣẹlẹ̀ tí ìyá Mohbad bá padà lọ bá wọn ẹ unfollow mi gbogbo yín èmi mọ̀ ẹyọkan yẹn èmi ò bá ìyá Mohbad sọ̀rọ̀ o ṣùgbọ́n instinct tèmi ò ń tàn mí jẹ èmi mọ̀ pé ìyá Mohbad is not going back there for ìyá Mohbad to come out and speak out kí ìyá bọ̀ lọ gbé gbogbo àwọn actress ẹgbẹ́ kan bẹ̀ ìyá Mohbad is not going back there because ìgbà tí Àṣànà ń fìyà jẹ ìyá ẹ̀ Ìyábọ̀ rí gbogbo ẹ̀ kò ṣe nǹkan kan ó wá rí pé ìyá ẹ̀ bọ́ta tán ó wá fẹ́ máa wá ìtàṣànà ò ṣe bọ́ta kó challenge ìyá Mohbad pé màmá kò rí bẹ́ẹ̀ màmá ó ṣe jẹ́ pé wọ́n lọ gbé kí ni motive ẹ nínú gbogbo ikú Mohbad tí ò bá ṣe pé nǹkan míì wà bẹ́ẹ̀ ẹ má worry wọn lè threaten ẹ sísì mi ẹjọ́ ṣé ìyá Mohbad mo mọ̀ pé ẹ máa bá wọn sọ ṣó wà okay ṣé kò sí nǹkan kan tó lè ṣe fún ìyá yẹn ẹjọ́ ẹ jẹ́ ká mọ̀ as in security wise right now like she's not okay. She's not okay.
ìyá yẹn wà òkè, ìyá yẹn sunkún ṣoríṣi gbogbo ìyá yẹn ṣe bí wèrè ẹlẹ́dẹ̀ Ọlábànjọ tún ṣì ń gún wọn lọ́wọ́. Ẹ ń sọ pé mi ni, ẹ ń sọ pé mi mò ń sọ fún ìyá, ẹ sọ pé kinní. Ṣé ìyá ò ní other family member ni? Ẹ ti parí pé ìyá lọ́rẹ̀ẹ́, ìyá lẹ́gbọ̀n, ìyá ní church member, ìyá ní pastor. Ṣé tẹ bá seize fóònù ìyá tí wèrè Tọ́lá ní olórí borí àkókò níkò, tí yẹn sọ pé kò rí nǹkankan, kò lè rí nǹkankan, ṣáwọn fámìlì ìyá ò ní rí nǹkankan wọn ní sọ fún ìyá pé àwọn mà tún bú ẹ. But right now I will tell you that woman is not okay. Ṣọ́ save bí tán wà. Sí, ṣọ́ save bí tán wà. Níbi tọ́rọ̀ ń lọ yìí o, níbi tọ́rọ̀ ń lọ yìí. As a matter of fact, kí Wùnmí àti Ìyábọ̀ máa mọ ibi tán ń gbé níbi tọ́rọ̀ ń lọ yìí. Níbi tí ọ̀rọ̀ ń lọ yìí, wọ́n máa mọ ibi tán ń gbé. Okay. Ẹ má worry sis. Ẹ má worry. Wọ́n ní tẹ́ṣin bá dúláyàn, èèyàn máa tún gùn ní. Aláṣìṣe wa màmá ti ṣe ara ẹ̀. Ẹ má worry sis. Ẹ má worry. Ẹ má worry. Ẹ ṣé sis mi, God bless you. God bless you. God bless you. I appreciate you. Ọlọ́run á pọ́n yín lé. Gbogbo ìkólọ yín lórí ọ̀rọ̀ yìí, because I can see you love your family but they don't. But ẹ fi gbogbo ìjà sílẹ̀ fọ́lọ́run. Kẹ́ wá bọ́lọ́run ṣe máa ṣèdájọ́ gbogbo wọn. Thank you for everything and for all you have done on this case. At least I realize mistaking and immediately you retrace your step. Jehovah will cover you. Jehovah will protect you and your family. Mo gbà tẹ́ sọ pé kàn gbàdúrà fún yín. Mo sọ njo e mo ní ẹni tí nǹkan kan lè ṣe. Tọ́n bá ṣe ń gbé báyìí, a máa padà lọ bá wọn àti gbogbo nǹkan tó tara wọn jáde ni. Àfi t'Ọlọ́run ò bá sí lókè, my sister. Just thank you for supporting Mama Mohbad. And thank you for insisting that this woman, she's a victim as well. Thank you so much. God bless you. Sis me. Use and dump. Ṣé bọ́n ṣe fẹ́ yín náà mo yìí sọ lọ́sàn. Ṣé bọ́n ṣe fẹ́ yín náà. Ó lò yìí tán wọ́n já yín lẹ̀. Wọ́n tún lò ya Mohbad. Ó yìí máa lo gbogbo àwọn speaker yẹn. Ó máa já ẹ lọ kọ date ní sílẹ̀ ojú wa ló máa ṣe. Ojú wa ló máa ṣe sis. Kò ní pa wá. Ẹ ṣé sis me. God bless you. Thank you so much. Thank you. God bless you sis. Bye bye. Kẹ́ bá mi keep family. Bye.